Ìbà Olódùmarè ọba táyé rọ bí agogo. Gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ The Oilfem Herbal Ventures, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ń fọ́lọ̀ wa lórí gbogbo social media platform wa, Facebook ni, Instagram ni, YouTube ni, àti gbogbo ọ̀dọ̀ all social media platform wa pátápátá tẹ́ ń tẹ̀lé wa. Ẹ mà ṣé o, ẹ ṣé Elédùmarè ò ní fi yín lẹ̀. Mo ní kí n fún yín láǹfààní kan bọ́dún yìí ṣe ń parí lọ ni. Iṣẹ́ yìí, iṣẹ́ ńlá ni. Iṣẹ́ ńlá ni, iṣẹ́ tó ya wèrè ńlá ni. Wọ́n máa ń sọ pé ṣó dán ọ lójú, iṣẹ́ tí mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà ní pé iṣẹ́ ni. Irú iṣẹ́ wo ni? Àwọn baba jọ̀hún àná, ó ní bí wọ́n ṣe máa ń rìnà tí wọ́n fi máa ń parí ọdún pẹ̀lú ayọ̀. Ó wá ní tí wọ́n máa ń ṣe tí wọ́n máa fi ń bẹ̀rẹ̀ ọdún pẹ̀lú nǹkan ìdùnnú. Ò gbọ́ mi yé? Ó ní báwọn baba jọ̀hún ṣe máa ń ṣe tí wọ́n máa fi ń parí ọdún pẹ̀lú ayọ̀. Ó sì ní bí wọ́n máa ṣe tí wọ́n máa fi ń bẹ̀rẹ̀ ọdún pẹ̀lú ìdùnnú tí wọ́n sì bọ́dún ọ̀hún já. Àwọn baba wa máa parí iṣẹ́ kan. Iṣẹ́ yẹn ni wọ́n máa ń pè ní mọ́tàgbàmọ́lẹ̀. Iṣẹ́ tí ì jẹ́ kéèyàn tẹ àgbà mọ́lẹ̀, tó jẹ́ pé bẹ́ẹ̀ bá tẹ àgbà mọ́lẹ̀, wọ́n á dáríji ni dípò kí wọ́n ṣe ni ní sùtá. Bó bá pè ní ṣẹ́gun, bó pè ní múlẹ̀ àgbà, bó pè ní mọ́tàgbàmọ́lẹ̀, bó pè ní back to sender, Olódùmarè ń gbọ́. Iṣẹ́ tí mo fẹ́ fi hàn yìí ni. Kì í ṣe iṣẹ́ ńlá, ṣùgbọ́n àwọn tó bá mọ iṣẹ́ ìṣègùn lámọ̀dójú ló máa lè ṣiṣẹ́ yìí. Tàbí àwọn àgbẹ̀ tí wọ́n mọ̀ nípa iṣẹ́ àgbẹ̀ dáadáa. Bó lẹ̀ ṣe ṣe? Kí lèèyàn nílò? Ohun tó nílò, òun lohun tó wà ńlẹ̀ yìí, àyàfi nǹkan kan tí Facebook ò ní gbà wá láàyè láti mú wọ bí. Jẹ́ n ṣàlàyé ẹ̀. Ohun àkọ́kọ́ tó nílò, ó ní àdá. Àdá tó ti ṣiṣẹ́ lóko dáadáa, ṣùgbọ́n níbi tó ti ń ṣiṣẹ́ lóko, téèkù rẹ̀ ti fọ́. Wo àdá tó wà lọ́wọ́ mi yìí. Ó rí i pé àdá tó ti là léèkù ni. Wo àdá tó wà lọ́wọ́ mi. Ó rí i pé àdá tó ti là léèkù ni. Kì í ṣàwa la fọ́, ṣùgbọ́n èèkù ẹ̀ ti là. Ṣé o ti rí àdá yìí? Ṣé o rí i pé àdá tó ti là léèkù ni? Ohun tó nílò nìyẹn. Àkọ́kọ́, wàá wá ju àdá lẹ̀ báyìí. Sórí ohun tó nílò, òun rèé. Èèkù àdá kékeré, o nílò kan báyìí. Wàá fi sẹ́gbẹ̀ẹ́ kan. Jẹ́ fi sẹ́gbẹ̀ẹ́ kan báyìí kó máa rí i. Ohun míì tó nílò, òun ni ọkọ́ tó ṣiṣẹ́ lóko, ṣùgbọ́n tí ò délé. Ìyẹn ọkọ́ tèrù rẹ̀ ti ya sóko. Sọrí pé èrù ọkọ́ yìí ti ya sóko. Ẹnu iṣẹ́ lèkù ẹ̀ ya sí. Wá gbọ́ mi dáadáa. Kì í wá ṣe pé kó ra àdá, kó wá bẹ́, kó fọ́ èkù ẹ̀, kó lọ fẹ́ fi ṣiṣẹ́ yìí o. Tàbí kó wá mú ọkọ́, kó ya gé ẹ̀, kó lọ fẹ́ fi ṣiṣẹ́ yìí. Rárá. Mo rántí iṣẹ́ yìí nígbà tí ọkọ́ yìí ya lónìí níbi tá a ti fi ṣiṣẹ́ ni. Ohun tó nílò náà rèé. Ó jùúlẹ̀ díẹ̀, ó wá mú díẹ̀ báyìí nínú ẹ̀rù kọ́ tó ya síbi iṣẹ́, pàápàá tó ya sóko. Ó di méjì. Ṣòro ohun kẹta tó nílò, òun ni àkúfọ́ ìkòkò. Ìkòkò àkúfọ́, bóyá toko ni, bóyá tilé ni. Pọ́ọ̀tì jọ̀hún àná tó fọ́, o nílò díẹ̀ lára ẹ̀ báyìí. Bẹ́ẹ̀ náà ni ó bá tó. Sọrí pé ó di mẹ́ta. Nǹkan míì tó nílò, ó ní ohun tí Yorùbá máa ń pè ní ọ̀kọ̀ atare. Mo mọ̀ pé ní comment section ọ̀pọ̀lọpọ̀ ó tún máa bi mí léèrè pé ẹ dákun bàbá, kí ni ń jẹ́ ọ̀kọ̀ atare? Irú atare wo náà ń pè lọ́kọ̀ atare? Tó bá mú atare, tó bá mú odidi atare, tó bá ti yọ ilé tó wà lára ẹ̀ kúrò, wàá rí i pé awẹ́ mẹ́ta ló máa ní. Á ṣe báyìí sínú ẹ̀. Bọ́wọ̀ mi ṣe rí, bẹ́ẹ̀ ló ṣe máa ṣe sínú ìyá ẹ̀. Torí tó bá ti yọ eléyìí kúrò, ọ̀kọ̀ọ̀kan rèé. Tó bá ti yọ eléyìí kúrò, ọ̀kọ̀ọ̀kan rèé. Tó bá yọ eléyìí kúrò, ọ̀kọ̀ọ̀kan rèé. Meaning pé ọ̀kọ̀ mẹ́ta ló máa ń wà nínú atare. Abala mẹ́ta latare máa ń ní nínú ìyá ẹ̀. Tó bá ti wò báyìí, abala kan rèé nínú arú abala mẹ́ta bẹ́ẹ̀. Ó wàá fi lẹ̀ báyìí. Sórí nǹkan yìí, ó wàá kó nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí, ká sọ pé agbada rèé, ó kó sínú agbada. Ó kó sínú agbada. Ó wàá fi odidi ikún
ẹran tí Yorùbá ń pè ní ikún. Ọmọ gbọ́ tí Yorùbá máa ń sọ pé ọ̀rọ̀ burúkú kì í bá ikún nílé. Ọ̀rọ̀ ò ní ṣẹ̀ títí kọ́rọ̀ burúkú ó bá kúnlé. Ó wàá wá odidi ikún ó fi lé. Ìwọ jó ògùn yìí kọ́ ọ ní kó jó dáadáa. Tóògùn yìí bá ti jó tán, ó bá parí, kúrò lọ́ọ́ ṣiṣẹ́. Ìwọ pò lọ́ṣẹ. Ọ̀nà mélòó ló wàá gbà lo ọṣẹ yìí? Oṣù tó bá parí ọdún, o ò ní wẹ ọṣẹ yẹn kọjá ẹ̀ẹ̀mẹ́ta lóṣù yẹn. Oṣù tó bá parí ọdún, wàá wẹ ọṣẹ yẹn lẹ́ẹ̀mẹ́ta péré. Tó bá ti wá bẹ̀rẹ̀ oṣù míì, wàá wá máa wẹ ọṣẹ yìí bó bá ṣe wù ẹ́ lọ́dún tuntun. Ṣé o mọ̀ pé December la wà yìí? Tó bá fẹ́ ṣiṣẹ́ yìí, o lè ṣe ní December yìí. Tó bá ti wá ṣiṣẹ́ ní December yìí, ẹ̀ẹ̀mẹ́ta péré lọ́ọ́ fi wẹ̀ ní December yìí tó fi di December 31st. Tó bá ti January 1st wàá wẹ̀, ó wàá máa wẹ̀ lọ bẹ́ẹ̀ bó bá ṣe wù ọ́. Bó ṣe ẹ̀kan lóṣù, bó ṣe ẹ̀ẹ̀mejì lóṣù, bó ṣe ẹ̀ẹ̀mẹ́ta lóṣù, ó wàá máa wẹ̀ lọ bó bá ṣe rọ̀ ọ́ lọ́rùn láti wẹ̀. Má gbàgbé o, nílé iṣẹ́ The Oilfem Herbal Ventures, a ní àwọn àkànṣe ọṣẹ kan fún back to sender. A ní ọṣẹ kan tó jẹ́ 50,000 naira. A ní ìkan tó jẹ́ 70,000 naira. Ìkan wà ń bẹ arápá nìka òkòkò nìka ìka nìka àjàkáyé 200,000 ní kí ọṣẹ yẹn. Ọṣẹ àánú wà 20,000 naira. Ọṣẹ ajẹ́gùn 20,000 naira péré náà sì wà níṣẹ́ The Oilfem Herbal Ventures. Ó fẹ́ pè mí pé bàbá ẹ dákun ẹ bá a ṣiṣẹ́ yìí, tàbí ó fẹ́ béèrè àwọn ìbéèrè míì, pè mí sí nọ́mbà yìí 09065636184. Títí dìgbà tèmi àti à ń pàdé, àlàáfíà Olódùmarè ò ní fi ọ́ lẹ̀. Bó o lọ ṣe tó lè lo ẹ̀rú kọ́? Báwo lọ ṣe lè lo ẹ̀rú kọ́? Ẹ̀rú ọkọ́. Báwo lọ ṣe lè lo ẹ̀rú ọkọ́ tó ya lórí ìyá ẹ̀ lọ́nà míì? Ká sọ pé ìwọ lọ ń lu ọkọ́ lóko, ọkọ́ wá ya. Bó o ló ṣe wúlò fún ọ? Ọ̀nà míì wo lọ lè gbà ló tó fi lè wúlò fún ọ? Ntọ́ ṣe rèé kò jìnnà. Ìwọ fodidi atare kan kún báyìí. Tó bá ti fodidi atare kan sí, kó wá jó pẹ̀lú odidi atare kan kó pò lọ́ṣẹ. Sọ́rí inú ọkọ́ tó ti ya, ibẹ̀ ló wàá kó ọṣẹ yẹn sí lọ́ọ́ ti máa wẹ̀. Ọṣẹ àánú tó dájú ni. Báyé bá kọ̀ tí wọ́n fẹ́ lùgbà ẹ́ níbi aburú bá wọn. Téèyàn bá sì kọ̀ tí ò ṣàánú fún wọn, Olódùmarè ó lànà fún wọn. Ọṣẹ àánú tó dájú òun ni igi ẹ̀rú kọ́ pẹ̀lú ọ̀pọ̀ atare kan péré. Mo fi Olódùmarè ṣẹ̀rí. Tó bá jó pẹ̀lú odidi atare kan, tó wá pò mọ́ṣẹ, tó wá kó ọṣẹ ẹ̀ sínú ọkọ́ tó ti ya, ìwọ gbàgbé ẹ̀, Olódùmarè ó lànà fún ọ. Pè mí sí nọ́mbà mi tó ti mọ̀ yẹn. Ká fi re pàdé. Ìlú Ọ̀kíní là wà.